A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ààrẹ Bọ́lá Tinubu ti ké sí adelé ọ̀gá ọlọ́pàá yányán tuntun Túnjí Dìísù kí ó mú àyípadà rere bá iléeṣẹ́ ọlọ́pàá ju bí ó ti bá a lọ pẹ̀lú bí orílẹ̀-èdè ṣe ń làkàkà pẹ̀lú ìṣòro àdàlúrú àti àwọn ẹ̀sùn ọ̀daràn mìíràn. Ààrẹ tí ó tìkálára rẹ̀ ṣe Dìísù lọ́ṣọ̀ọ́ pẹ̀lú okùn tuntun ní ilé agbára ìlú Àbújá ní ìyànsípò yìí wá lákòókò tí orílẹ̀-èdè nílò rẹ̀ bí ó ti fi ìgboyà rẹ̀ hàn lórí agbára ọ̀gá ọlọ́pàá àti mú kí ará ìlú tún ní ìgbẹ́kẹ̀lé nínú iṣẹ́ ọlọ́pàá. Ààrẹ ṣe àfihàn ìgboyà rẹ̀ nínú Dìísù bẹ̀rẹ̀ láti ìgbà ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó. Ààrẹ ní òun mọ àkọọ́lẹ̀ rẹ̀, òun sì ní ìgbàgbọ́ nínú iṣẹ́ ìríjú rẹ̀. Tinubu yànnàná ìrètí rẹ̀ láti ọ̀dọ̀ ọ̀gá ọlọ́pàá tuntun bí ó ti tẹnumọ́ ìwà ọmọlúàbí discipline, ẹ̀kọ́ṣẹ́mọṣẹ́ professionalism àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ ẹ̀ṣọ́ aláàbò yòókù. Ààrẹ ní òun mọrírì iṣẹ́ ńlá tí ó wà níwájú rẹ̀, òun sì mọ̀ wípé ó kájú ẹ̀. Ó wá rọ Dìísù kí ó kọ́gbọ́n lára aṣíwájú rẹ̀ Káyọ̀dé Ẹgbẹ́tókun tí òun náà wà níbi ayẹyẹ. Bákan náà ni ààrẹ fi ìmoore rẹ̀ hàn sí Ẹgbẹ́tókun pẹ̀lú ìgbìyànjú rẹ̀ sí ìdàgbàsókè orílẹ̀-èdè àti pípa òfin mọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn alámòjútó ifásitì ìmọ̀-ẹ̀rọ Ládòkè Akíntọ́lá ní Ògbómọ̀ṣọ́ ti ń dárò lórí ikú akẹ́kọ̀ọ́ nọ́ọ̀sì 6 tí wọ́n pàdánù ẹ̀mí wọn sínú ìjàmbá ọkọ̀ ojúnà Ìlọrin sí Ògbómọ̀ṣọ́. Nínú àtẹ̀jáde ọjọ́ 24 oṣù kejì tí Gíwá Ilé-ìwé Ọláyínká Balógun buwọ́wọ́ lù ni wọ́n ti ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí ní àjálù àti òfò ńlá fún ilé-ìwé àti ìlú. Ìwádìí sọ di mímọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí wọ ọkọ̀ kan náà láti Súlèjà, ìpínlẹ̀ Niger kí ìṣẹ̀lẹ̀ yìí tó wáyé. Nínú àtẹ̀jáde ni ilé-ìwé ti ṣe ìdánimọ̀ orúkọ àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí. Balógun ṣàlàyé wípé gbogbo akẹ́kọ̀ọ́ wọ̀nyí tí wọ́n wà ní ìpele tí ó gbẹ̀yìn lábẹ́ ètò ẹ̀kọ́ Open and Distance Learning Nursing Program ni wọ́n rin ìrìnàjò lọ ilé-ìwé fún ìdánwò àṣekágbá tí ìjàmbá yìí fi wáyé ní Ọ̀tà, ìpínlẹ̀ Kwara ní ọjọ́ Àìkú. Ìṣẹ̀lẹ̀ yìí ti wá dá ìkárísọ sílẹ̀ ní ilé-ìwé àti agbègbè rẹ̀. Àwọn alámòjútó ilé-ìwé wá fi ìbánikẹ́dùn wọn ránṣẹ́ sí ẹbí, ọ̀rẹ́ àti olólùfẹ́ àwọn olóògbé bí wọ́n ti ní àwọn wà ní ìṣọ̀kan pẹ̀lú wọn lákòókò yìí. Wọ́n wá ké sí ará ìlú kí wọ́n darapọ̀ mọ́ wọn nínú àdúrà. Ìṣẹ̀lẹ̀ yìí jẹ́ ìgbà kejì tí irúfẹ́ ìjàmbá bẹ́ẹ̀ ń wáyé pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ ìpele tí ó gbẹ̀yìn ní ìpínlẹ̀ Kwara láàrin oṣù kan. Ọjọ́ 4 oṣù kejì ni àwọn alámòjútó ifásitì ìpínlẹ̀ Kwara fìdí ẹ̀ múlẹ̀ ikú akẹ́kọ̀ọ́ onípele 4 400 level student Idris Agbolúwájé tí ó ní ìjàmbá ọkọ̀ ní agbègbè Màlété níbi ó ti ń lọ ṣe ìdánwò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Igbákejì gómìnà ìpínlẹ̀ Bayelsa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ búra fún Pásítọ̀ Peter Akpe ti jẹ́jẹ̀ẹ́ àti ṣe sáà rẹ̀ pẹ̀lú ìrẹ̀lẹ̀, iṣẹ́ àti àjùmọ̀ṣe bí ó ti kéde wípé ojúṣe tuntun rẹ̀ ni láti sin ará ìlú kìí ṣe fún ìmọ̀tara rẹ̀. Akpe sọ èyí níbi ayẹyẹ tí ó wáyé ní DSP Alamisia Memorial Banquet Hall ilé ìjọba Yenagoa níbi ó ti ń bá ọ̀pọ̀ èrò níbi tí a ti rí àwọn adarí olóṣèlú, aṣojú ilé ìjọsìn, mọ̀lẹ́bí àti afẹnifẹre jákèjádò orílẹ̀-èdè sọ̀rọ̀ ní Akpe ti tẹnumọ́ wípé iṣẹ́ rẹ̀ yóò dá lórí ìgbàgbọ́, ìṣirò àti ìfitọ́mọnìyàn ṣe. Ó ní kí wọ́n má rí ipò adarí gẹ́gẹ́ bí àǹfààní ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìfọkàntán tí ó nílò ìfaradà, ìwà ọmọlúàbí àti fífi ààyè gba ìgbaniníyànjú. Ó wá rọ agboolé Kristẹni àti ará ìlú lápapọ̀ kí wọ́n kún fún àdúrà àti ìjíròrò lóòrèkóòrè bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìṣèjọba a máa ṣe àṣeyọrí bí adarí àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ bá jọ ń ṣiṣẹ́ pẹ̀lú ìṣọ̀kan. Ó fi dá àwọn ará Bayelsa lójú wípé àfojúsùn rẹ̀ yóò dá lórí òfin tí yóò mú àlékún bá ìgbáyégbádùn ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
Gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ti yan olórí òṣìṣẹ́ àti akọ̀wé ìjọba ìpínlẹ̀ SSG tuntun. Èyí jẹ́ jáde nínú àtẹ̀jáde tí olórí akọ̀wé Nkwuwe Ezechi fi léde lónìí ní ìlú Port Harcourt. Àtẹ̀jáde yìí fìdí ẹ̀ múlẹ̀ wípé Fubara yan Dr. Dagogo Ese Wokoma gẹ́gẹ́ bí akọ̀wé ìjọba àti amòfin Sanni Ewule gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ COS, àti wípé ìyànsípò yìí fìdí múlẹ̀ lójú ẹsẹ̀. Síwájú àkókò yìí ni gómìnà júwe ilé fún àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ títí kan COS àná Edison Ehie àti SSG Dr. Benibo Anabraba lẹ́yìn fàákàjà ọ̀rọ̀ òṣèlú tí ó wáyé ní ìpínlẹ̀ àti ìpàdé àlàáfíà tí ó wáyé ní ìlú Àbújá. Ṣùgbọ́n nínú àtẹ̀jáde yìí ni Fubara ti ní wọ́n á búra fún àwọn méjèèjì lọ́sàn-án òní láago 2 kí wọ́n lè bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ní kíákíá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Alẹ́ àná ni Ààrẹ Bọ́lá Tinubu rọ ilé aṣòfin kí wọ́n bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí àtúpalẹ̀ òfin ọdún 1999 kí ó lè pèsè ààyè sílẹ̀ fún ìṣẹ̀dálẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀, bí ó ti sọ gbangba wípé Nàìjíríà gbọ́dọ̀ tètè ṣe àtúnṣe ètò ààbò láti fi gbógun ti ìwà dàlúrú, bandit àti agbésùmọ̀mí. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìṣínu pẹ̀lú àwọn adarí àti ọmọ ẹgbẹ́ ilé aṣòfin ní Àbújá, ni ààrẹ ní àsìkò ti tó fún àwọn aṣòfin àti máa ronú lórí àti mú èyí wọ inú ìlànà òfin láti lè fún àwọn gómìnà láǹfààní àti túbọ̀ mú ètò ààbò agbègbè wọn le dáadáa. Ìgbésẹ̀ ààrẹ yìí ṣe àlékún ara àfojúsùn rẹ̀ láti ìbẹ̀rẹ̀ sáà rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Edo Monday Okpebholo ti fi ẹ̀sùn kan àwọn kan láàrin ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) wípé wọ́n ń gbé ìjà àárín ẹgbẹ́ wọn jìnnà ju bí ó ti yẹ lọ lẹ́yìn ìkọlù ọjọ́ Ìṣẹ́gun sí àwọn adarí ẹgbẹ́ ní ìlú Benin. Nínú àtẹ̀jáde tí Okpebholo fúnra rẹ̀ bu ọwọ́ lù ni ó ti bu ẹnu àtẹ́ lu fàákàjà tí ó jẹyọ látara fàákàjà àárín ẹgbẹ́ wọn. Ó ṣe ìkìlọ̀ tako àwọn tí wọ́n ń ṣe àmúlò jàǹdùkú lábẹ́ òṣèlú, bí ó ti jẹ́jẹ̀ẹ́ láti má jẹ́ kí wọ́n sọ ìpínlẹ̀ di ibi ìtàgé fún fàákàjà. Gómìnà ní bí ó tilẹ̀ jẹ́ wípé òun kò tíì mọ ìdí tí ìkọlù yìí fi wáyé, òun ní ìgbàgbọ́ wípé wọ́n ṣe èyí láti fi tàbùkù ìpínlẹ̀ Edo tí gbogbo ènìyàn mọ̀ gẹ́gẹ́ bí ìpínlẹ̀ tí àlàáfíà ti jọba jùlọ. Àwọn á sì tẹramọ́ ipasẹ̀ yìí. Okpebholo ní gbogbo ẹgbẹ́ òṣèlú gbọ́dọ̀ yanjú gbogbo rògbòdìyàn àárín ẹgbẹ́ wọn kí wọ́n tó ṣe àgbékalẹ̀ ayẹyẹ kankan ní ìpínlẹ̀, nítorí òun kò ní fi ààyè gba kí wọ́n díbọ́n lábẹ́ òṣèlú fi dá rògbòdìyàn sílẹ̀. Ẹgbẹ́ ADC ni ó ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí ní ìgbìyànjú ìkọlù ìbọn àti ìpànìyàn (gun attack and assassination attempt) tako àwọn adarí, títí kan gómìnà àná fún ìpínlẹ̀ Edo John Odigie Oyegun, gómìnà àná fún ìpínlẹ̀ Anambra Peter Obi àti olùdíje du ipò gómìnà àná Olumide Akpata. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.